Allahu Akbar. Ọlọ́run kò ṣẹ̀ṣẹ̀ wá làwà níbi àbúrú. Allah, 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 Bari, Allah, 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 Ọba ńlá, Allah, Allah, fi ṣẹ́gun. Kábíyèsí o, ọba àjíkí, ọba àjíìgẹ̀, ọba gbogbo ayé, mo jẹ́ pè rẹ gẹ́gẹ́ bí o ti pè mí. Kábíyèsí o. Àsàrà ìlú màláìkà ikú tí gbogbo ayé ń bẹ̀rù. Ìkan nínú ìránṣẹ́ ìlú ní Jùmọ̀. Ó máa ní ìbéèrè mẹ́ta kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀. Ìbéèrè alákọ̀ọ́kọ́, látijọ́ tí èmi olúwa ọba rẹ tí mo ti ń rán ẹ lọ sáyé kó o lọ pa àwọn èèyàn, ta ni ẹni alákọ̀ọ́kọ́ tó o pa tínú rẹ dùn? Mo fẹ́ kó o sọ fún mi. Olúwa mi, ẹ̀jẹ̀ ń gbé yín débẹ̀. Ẹni tí mo pa tí inú mi dùn sẹ̀sẹ̀ òun ni arákùnrin kan. Ẹ káàsán. Ẹ káàsán. Ṣé ẹ lè wá nígbà yìí? Gbogbo bàtà tó wà nígbà gbogbo ìlú fine ìlú make sense. Èwo dá fẹ́ bẹ̀rù ọ̀gá báyìí? Ṣé yìí tó kọ bíbí sórí mo máa nífẹ̀ẹ́ sí? Ẹ bá mu kí yẹ. Michael, kó bàtà bíbí yẹn wá fún mi. Ilé yàrá. Mo sọ̀rọ̀ ẹ bá mi kó síláì náà fún mi. Ilé ẹ̀ lè kó lọ báyìí. Nítorí ẹnìkan ló fún wa lówó lánàá pé ká bọ̀ wọ́n ṣe. Ló dẹ̀ ń bọ̀ wá fún oníṣìíríṣìí. Tí wọ́n lè ṣe bí mo ṣe wá gẹ̀ẹ́tọ̀ ọ̀tẹ̀. Ẹ sanwó àwọn máa ń ṣe fún àwọn akọ̀kọ̀ yín nílé lọ́la. Ṣé make sure pé máa lè gẹ̀ẹ́tì bàtà yìí lọ́la báyìí. Ààrẹ ẹ̀ máa gẹ̀ẹ́tì iṣẹ́ tiwa ní ìfilẹ̀ fún wa. Bọ̀ nǹkan tí mi fẹ́ ọgán bẹ́ẹ̀ ni pé bàtà tí mi fẹ́ gangan tó yẹ pé fún bí like 3 years mo ṣe ń wọ̀ kò tí bàjẹ́. Ẹ ráwọ ilé ẹ má wọrí. Ilé kò lè jẹ́ ní àwọ̀. Ẹ má wọrí. Tó yẹ pé máa rí bẹ́ẹ̀ gangan ni tó yẹ pé fún like 3 years gan kò gbọ́dọ̀ bàjẹ́ kò gbọ́dọ̀ ṣe. Ẹ fọkàn iṣẹ́ tiwa ni ẹ fọkàn balẹ̀. Iṣẹ́ tiwa ni. Are you sure? Má wọrí. Okay. Èló ni báyìí tí bá máa ṣe tọ́ ti. 15,000 naira ní jálẹ̀. Kò sí owó kọ́ ní issue ṣé kí n ṣe transfer báyìí. Ṣé mo lè gbà kán lọ? Access Bank ẹ má fi fẹ́. Michael. Owó kọ́ ló wà ń bẹ̀. Ọlánìwájú. Done. So mama ẹsẹ̀ ti. Ìrọ̀lẹ́ làwọn ọmọ máa pè é lára. Ẹlẹ́gbọ̀n, yóò yára àbọ̀lẹ́ mi dípò tó wá ń ta. Ok, ẹ máa bọ̀, mo ń dédé yìí. Yá, ẹ ṣe kí ayé bọ́ta, ẹ má dà mí dúró. Yá náà. Ẹ̀gbọ́n. Ẹ ká sàn. So fast. Mo sọ fún yín, iṣẹ́ ó ti parí látàárọ̀ gan.
ìfẹ́ fọwọ́ mi gọ́dọ̀ tí ẹni ti gọ́dọ̀ ti jẹ́ ìfẹ́ yẹ sáré bomi kí n ṣọ́ ara. Nígbà. 3 years. Ẹ máa wọ̀ rí lè gan. 3 years. Ọdún mẹ́rin ẹ̀ ṣì ń wọ̀ lọ. Ilé nìkan fún mi. Ẹ̀gbọ́n, kí ló ṣẹlẹ̀? Ẹ̀gbọ́n. 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 Ah! Ẹ̀gbọ́n. Ah! ta wá ní ẹnì kejì tí o pa tínú rẹ bàjẹ́. olúwa mi ẹni tí mo pa tí omi inú kan mí òun ni arábìnrin kan. arábìnrin náà ń gbé ní ilé àkọ́kù ó sì tún ní ọmọkùnrin kékeré kan. mo pa nígbà tí mo pa tán mo wá wò ó wípé ọmọ yìí ta ni ó bá tọ́jú ọmọ tó fi sílẹ̀ sáyé lọ. Ọkọ mi wá, mo ń bọ̀, mo fẹ́ lọ ta àwọn ọ̀gọ̀ yìí, tí bá ti ń bọ̀ màá bẹ́ wa pọ̀pọ̀fù àti bọ́ǹsì bọ̀, tí bá ti ń lọ tí bá ti gbé ẹjọ́ kò sí má kú òun bí o, bí yàn kan pé ẹ má dá wọn lóhùn o, ṣó gbọ́ ojú kan ẹ̀pà ojú kan ìwé ni ẹ fún mi o, ṣó ti gbọ́ ọkọ mi jókòó. ta ni ẹnì kẹta tí ìwà àṣàrà ìlú tó ń pè ní màláìka ikú tó pa tó bá ẹlẹ́rù jìjìjìjì. olúwa mi ẹni tí mo pa tí ẹ̀rù bà mí òun ni arákùnrin kan tó jẹ́ wípé àwọn màláìka ẹ̀yìn olúwa mi tí wọ́n rọ kiri ká gbogbo olú ilé rẹ̀ ṣùgbọ́n olúwa mi mo jẹ́ iṣẹ́ tí ó rán èmi màláìka ikú sí arákùnrin náà. Allah, Allahu Akbar. Ya Muliku ya Allah, ya Muliku ya Allah, ya Kudusu ya Allah, Kudusu ya Allah, ya Salamu ya Allah, ya Salamu ya Allah, ya Mubinu ya Allah, ya Mubinu ya Allah, ya Muhaiminu ya Allah, ya Muhaiminu ya Allah, ya Muhaiminu ya Allah, ya Muhaiminu ya Allah, ya Mubinu ya Allah, ya Mubinu ya Allah, ya Salamu ya Allah, ya Salamu ya Allah,
muhaiminu ya Allah, ya muhaiminu ya Allah, ya muhaiminu ya Allah, ya muliku ya Allah, ya muliku ya La ilaha illallah Muhammadur Rasulullah. La ilaha illallah. Ṣéwù ha iná ilá ẹ̀ pàdé ọ̀dùnú ha. Hello àfáà Abdulkarim Ṣéwù ti lọ o ẹ máa bọ̀ nílé. Màláíkà ikú tí gbogbo èèyàn mọ̀ sí Àsàrálù, ìkan nínú ìránṣẹ́ ẹ̀sìn Elédùmarè. Ǹjẹ́ ìwọ mọ̀ pé ó ní ìdí tí ọkùnrin tó lọ ṣe bàtà tó fi ayé sílẹ̀? Ìdí tí ọkùnrin tó lọ fi ṣe bàtà ṣe fi ayé sílẹ̀ ni wípé arákùnrin náà ṣiṣẹ́ tó dáa síwájú èmi Ọlọ́run, àmọ́ ìdí tó fi ra bàtà náà ni wípé ó fẹ́ fi bàtà náà lọ fi ṣe àgbèrè. Mo pa síwájú kó tó dá ẹ̀ṣẹ̀, àmọ́ ikú arákùnrin náà ó jẹ́ ikú tó máa kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá lọ́gbọ́n. Àkókò àti ìgbà ọwọ́ èmi Olúwa ló wà, kò sí lọ́wọ́ anybody. Arákùnrin tí ò ní dọ̀la tó ń dá ọdún 3. Ṣé wàá rí arábìnrin tó ní ọ̀pá? Allah 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 bari Allah 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 ọba ńlá. Èmi lọ́ba tí mo lè ṣọ́ ọmọdé, tí mo lè ṣọ́ àgbà. Ẹ̀dá kọ̀ọ̀kan nínú àwọn ẹ̀dá mi wọn ò máa ráṣọ tó bá sọ́wọ́ èmi Olúwa wọn mẹ́. Ǹjẹ́ ìwọ mọ̀ pé arákùnrin tí o lọ pa nígbẹ̀yìn tó ní ẹ̀rù ń bá ẹ̀ pé àwọn màláìkà mi Olúwa ọ̀rọ̀ kiri káalé rẹ̀? Ǹjẹ́ ìwọ mọ̀ pé arákùnrin yẹn ni ọmọ kékeré ìjọ́ òní tó pa ìyá rẹ̀? Èmi Olúwa ni mo ṣọ́, mo fi ìṣọ́ mi tó nípọn mo fi ṣọ́, mo fi ààbò mi mo fi bò, mo yọ kúrò nínú ẹ̀ṣẹ̀, mi ò jẹ́ ó dẹ́ṣẹ̀, kò fojú rẹ̀ rírukúri, kò fọwọ́ rẹ̀ ṣẹ̀ṣẹ̀kúṣẹ̀, kò sì fi gbogbo ara rẹ̀ kò ná síbi tèmi Olúwa ò fẹ́. Èyí wá jẹ́ kó yé ìwọ màláìkà ikú pé ní ọjọ́ kan ìwọ náà yóò fi ayé sílẹ̀ o. Mi ní lè rán ọ lọ sóde ayé mọ́. Nínú gbogbo àwọn èèyàn tó ń pa nílé ayé yìí ni kí ìwọ náà ti rí ẹ̀kọ́ tìrẹ náà mú nínú ẹ̀. Allah Allahu Akbar.
يا ملك يا الله يا ملك يا الله يا قدوس يا الله قدوس يا الله يا سلام يا الله يا سلام يا الله يا مبين يا الله يا مبين يا الله يا مهيمن يا الله يا مهيمن يا الله يا مهيمن يا الله